Ahmed Ayinde ọmọ Sàlámì ooo. Òní ọjọ́ 9 oṣù karùn-ún ọdọọdún ó jẹ́ ọjọ́ pàtàkì tí ọmọ ológo yìí wá sáyé. Ó wá sáyé ìdílé olóríire ló tún gbà lọ. Ọ̀kan nínú ìdílé olóríire tí ń bẹ nílùú Abẹ́òkúta nídìílé Sàlámì. Ahmed Ayinde, happy birthday to you. Ìgbà ọdún kan kó o gbó kó o tọ́ kó o gbélé ayé ṣe rere kó o fi ọwọ́ pawú lókè pẹ̀ nínú ọlá pẹ̀lú àlàáfíà kó o tún wá fi èrìgì àlọ́jọ́ bì. Ahmed Ayinde ṣebí wọn lọ́mọ ìgbọ́mọ nísàbí à ń gbogbo àǹkàlà ọmọ àjọgbẹ̀rú mọ̀jọ́gbẹ̀kọ torí ẹrú ní sinmi ẹ̀kọ́ kì í sí èèyàn. Lẹ́kẹ́jọ bí o ará ike mọ̀jọ́ ìyẹn nílé ìran bàbá tó bí ọlọ́mọ ọmọ agbójọ lọ́wọ́ ogun ẹ̀yìn sì tún lọ́ mú ogun ẹ̀sìn pàǹpà. Ọmọ ọ̀sán là á sòótọ́ òru là á ṣèkà ọmọ alákẹ́sìn ọmọ agẹ́sìn pàǹpà eégún tó roko ẹgbẹ́ kó roko pẹ̀lú mi ìyẹn nílé bàbá tó bí yín lọ́mọ torí a máa gbórin kalẹ̀ lọ́jà. Ṣebí bí wọ́n ti ń ṣe ní Mẹ́kà ni wọ́n ń ṣe lẹ́gbàá. Wọ́n mú mi sẹ́mi ní Mẹ́kà ẹ̀yin mú mi oògùn. Wọ́n ń gòkè àràfà ní Mẹ́kà ẹ̀yin ń gòkè Olúmọ. Ẹ̀ràn ẹ̀gbá kan ò jára wọn níyàn rí bọ́ọ̀kan bá pé mo wí èkejì á sì wí pé bá a wà. Ahmed Ayinde ọmọ Sàlámì ṣẹ́bẹ́yìn lọ́mọ òsínlẹ̀kùn palẹ̀kùn dé ebi wọ́n lọ́mọ rò tí ń kó yànmọ̀yànmọ̀. Àbàtàbùtù olóòrùn lọ́mọ Ẹ̀gbá ọmọ ajítọ̀wọ́ àlejò bọ́nú ọmọ sípò ọdẹ ọmọ pàdé bàbá ìlẹ̀kẹ̀. Ọmọdé orí Ẹ̀gbá ṣe kẹ̀wù Ẹ̀gbá gbalé ó sì gboko abímọláké ọmọ aláké Fọlájagun Ẹ̀gbá Fọlájà ó tún fẹ́ pèjà. Ahmed Ayinde ṣebí wọn lọ́mọ Ẹ̀gbá onígbẹ̀dú àlùlà Ẹ̀gbá onígbẹ̀dú àlùlà lọ́wọ́lọ́wọ́ ọmọ alágogo Ọ̀rànyàn tán wọ́n bí ẹ láké ọgbọ́lẹ́nu bí ajere wọ́n bí ẹ ní gbàgùrà ó tún wá gbólóǹbì ọ̀jẹ̀. Ahmed Ayinde ọmọ bàbá tí ń jẹ́ Sàlámì ọdọọdún là ń rórógbó ọdọọdún là ń ráùsà ọdọọdún ni wọ́n rọ́mọbì lórí àtẹ ọdọọdún ni sápẹ́rúwé ọdọọdún ni ká máa rí ọ bó o ti wá sọdún yìí nínú owó nínú ọlá nínú ire gbogbo ẹ̀mí gígùn àlàáfíà ọmọ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ ni wàá tún fi ṣe tẹ̀mí. ọlọ́jọ́ ìbí o òní lọ́jọ́ ìbí rẹ̀ ijó ti yá sẹ́ ọlọ́jọ́ ìbí o òní lọ́jọ́ ìbí rẹ̀ olúwa ti ṣe ọrọ́dún èyí o ọpẹ́ ní fọlọ́run lókè ọlọ́jọ́ ìbí ẹ̀sọ́ máa jó òní lọ́jọ́ ìbí rẹ̀ ijó ti yá ọlọ́jọ́ ìbí ẹ̀sọ́ máa jó.